kú dédé àsìkò yìí yóò rọrùn fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wà. Ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ karùn-ún nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká mumi tútù à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ agbẹnusọ fún ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, olóyè Doyin Òkúpè, òun mà ló ti sọ̀rọ̀ kan wípé òun ti yọ ọwọ́ òun yọ ẹsẹ̀ òun láti ṣe àtìlẹ́yìn fún Peter Obi o, wípé àtòun àti Peter Obi oníkálukú ti pín gàrí wọn níyà báyìí kí oníkálukú kó ṣọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Doyin Òkúpè tó sọ̀rọ̀ wípé láti ìgbà tí Peter Obi ti fìdí rẹmi sọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́pọ̀lọpọ̀ awuyewuye ọ̀rọ̀ ló ti ń yọ jáde o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé lẹ́yìn ètò gbogbogbò eléyìí tó wáyé lọ́dún 2023 eléyìí tí Peter Obi tó ti pàdánù sọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n fi ẹ̀sùn kan Doyin Òkúpè tó jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún lọ sí ọ̀rọ̀ owó iyebíye kan èyí tí wọ́n ní wọ́n yà sọ́tọ̀ fún ìpolongo ìbò. Doyin Òkúpè èyí tó jẹ́ olùdarí fún àwọn ẹ̀ka tó polongo ìbò fún ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ni wọ́n fi ẹ̀sùn owó ọ̀hún kàn wípé ó kó àwọn owó kan náà lọ́nà àìbófinmu èyí tí wọ́n sì ní kó wá pọ̀ owó ọ̀hún kalẹ̀ tí ilé ẹjọ́ dá ẹjọ́ rẹ̀. Láti ìgbà náà ló ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olùdarí ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú Labour Party lórílẹ̀‐èdè Nàìjíríà. Láti ìgbà yìí ní Doyin Òkúpè ti ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, eléyìí tó sì jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún ti mú ọ̀pọ̀lọpọ̀ awuyewuye jáde. Doyin Òkúpè tó sọ̀rọ̀ náà ní iléeṣẹ́ amóhùnmáwòrán kan lọ́jọ́ ajé ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí, òun ló pe àkíyèsí wípé ní ìgbà tí wọ́n ń palẹ̀ ètò ìbò ọ̀hún mọ́ ní àsọyépọ̀ ti wà láàrin òun, ẹgbẹ́ òṣèlú Labour Party àti Peter Obi wípé àwọn fẹ́ fa ààrẹ jáde lápá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà léléyìí tí ó sì kan gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí. Ó ní ìgbà tí Peter Obi kò ti wọlé mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà tí ń súyọ. Ó ní ẹ wò kírú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tóun ti àwọn àgbààgbà nílẹ̀ yìí kí wọ́n ṣe àtìlẹ́yìn fún Peter Obi tó fi mọ́ òun. Ó níṣẹ́ rí wípé ohun tó ní agbára púpọ̀ ni. Ó lámọ̀ ẹ̀sùn tí wọ́n wá fi ń kan òun yìí jẹ́ nǹkan tí ò dá àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ni Peter Obi ti ń wù léléyìí tí àwọn kò sì fọwọ́ sí o. Ó ní nípa ìdí èyí kí Peter Obi àti ẹgbẹ́ òṣèlú Labour Party kí wọ́n ṣe ọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ kóhun náà sì gba oko ọdẹ bòmíì lọ. Ó ní a ó máa pàdé lọ́jọ́ iwájú nínú ayọ̀ àti àlàáfíà gẹ́gẹ́ bí Doyin Òkúpè bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Ọmọoyè èyí tó gbégbá ìbò tó díje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Atiku Abubakar òun mà ló ti sọ̀rọ̀ wípé òun ò pàdánù bẹ́ẹ̀ sì ni òun ò fìdí rẹmi nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé lọ́dún 2023 wípé òun lòun jáwé olúborí. Ó ní ṣùgbọ́n ó ní ààrẹ Tinubu tẹgbẹ́ òṣèlú APC àtòun àti àwọn alátìlẹ́yìn rẹ̀ ni wọ́n lọ wá agbára ò látàrí wípé ààrẹ tó ń bẹ lórí ipò lọ́dún 2023 lọ́dún náà lọ́hùn jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC. Ó ní nípa ìdí èyí wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ìtòǹtì ọgbọ́n jìbìtì láti rọ́ òun níbòdà àti láti jáwé olúborí kí wọ́n kéde rẹ̀ fára wọn o. Atiku Abubakar ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n túyáyá bóde lọ́dún náà lọ́hùn láti lọ rèé ti ẹ̀ka fún àyọ ọkọ̀ wọn mọ ẹni tí wọ́n dìbò fún, wọ́n sì mọ̀ lọ́kàn ara wọn bí ètò ìbò ọ̀hún ti lọ sí wípé lótìtọ́ àti lódodo lẹ́gbẹ́ òṣèlú APC ni wọ́n yójú ìbò ọ̀hún dà sínú kòtò àṣedànù léléyìí tí wọ́n fi kéde Bọ́lá Ahmed Tinubu ti ẹgbẹ́ òṣèlú APC. Atiku Abubakar ni èèyàn kì í rù kó má mọ ó fara ṣe. Ó ní gbogbo ọ̀nà
ló fi hàn wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n lo jìbìtì wọ́n sì da ìbò ọ̀hún wọ́n dàrú láwọn apá ibìkan èyí tó sì hàn sí gbogbo ọmọ Nàìjíríà àti òun wípé lótìtọ́ àti lódodo òun Àtíkù Abubakar ló ń wọlé ti ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tó mú ọgbẹ́ ọkàn bá òun àti ọ̀pọ̀lọpọ̀ gúlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà. Ó ní láti ìgbà náà ní ààrẹ Tinubu kò ti jẹ́ kí ara ó de àwọn mùtúmùwà mọ́ èyí tó jẹ́ wípé ń ṣe ètò ìṣèjọba bí ẹni tí ń darí inú ilé rẹ̀ bó ti wù ú ni. Ó ní ara ni àwọn ọmọ Nàìjíríà jíjẹ òun mímu jẹ́ nǹkan tó nira fún ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ̀ yìí. Ó ní òun mọ̀ wípé bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí ń lòtítọ́ ó bá o gẹ́gẹ́ bí Àtíkù Abubakar bó ti sọ̀rọ̀ náà. Ṣùgbọ́n iléeṣẹ́ ààrẹ látẹnu Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìrìn àtọgbọ́n inú òun náà sọ̀rọ̀ jáde o. Ó ní ẹni àná lára ń ro. Ó ní Àtíkù Abubakar lásìkò ìpolongo ìbò ọdún tó kọjá yìí. Ó ní Àtíkù Abubakar kò ní nǹkan pàtó kan ní àlàkalẹ̀ àti ìlànà tí yóò lò láti fi darí orílẹ̀-èdè Nàìjíríà tó bá ṣèṣì wọlé. Ó ní gbogbo bí ó ti lọ ń polongo ìbò àtàmọ́ ló mú láti fi bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Ó ní àwọn ọmọ Nàìjíríà sì rèé ọlọ́gbọ́n olóye ni wọ́n o tí wọ́n mọ bí ó yẹ wọ́n tò sí. Ó ní nípa ìdí èyí kí Àtíkù Abubakar lọ wábì kan kò jòkó sí o ara ní ta gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Àwọn alára tún ta epo bẹtiróòlù eléyìí tí ẹgbẹ́ wọn wà lábẹ́ ọ̀bírẹ́là Petron àwọn mà ní wọ́n ti sọ̀rọ̀ wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí àfàìmọ̀ làwọn ò ní bẹ̀rẹ̀ sí ní máa gbé epo wọlé láti òkè òkun látàrí ọ̀wọ́n gógó èyí tí iléeṣẹ́ ìfọ epo Dangote ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó èyí tó ń ta epo rẹ̀ báyìí. Gẹ́gẹ́ bí àjọ ọ̀hún ti sọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá wo iye tí jálá epo bẹtiróòlù kan tó ti bá jáde láti ọ̀dọ̀ iléeṣẹ́ ìfọ epo Dangote ó ní náírà 10,000 kan ní 990 naira. Wọ́n ní epo táwọn sì fẹ́ gbé wọlé láti òkè òkun yìí wọ́n ní kò tó iye èyí tí Dangote ń tà eléyìí tó lọ sí 978 naira. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ọ̀sẹ̀ tá a lò tán yìí ni Dangote sọ wípé epo tí wọ́n ń gbé wọlé láti ilẹ̀ òkèrè jẹ́ epo eléyìí tí ò kójú òṣùwọ̀n tó èyí tó ní àwọn àbùdá àti àwọn kùdìẹ̀kudiẹ nínú. Ó ní wọn gbọ́dọ̀ fi wé eléyìí tí wọ́n ń fọ̀ láti iléeṣẹ́ ìfọ epo òun gẹ́gẹ́ bí Dangote bó ti sọ. Ó ní àwọn sì tún lùgbọ́ o wípé àwọn alágbàtà àti àwọn aláràtúntà epo bẹtiróòlù wọ́n ti ń palẹ̀mọ́ láti gba ìwé ẹ̀rí láti máa gbé epo wọlé láti òkè òkun. Ṣùgbọ́n àwọn alágbàtà ọ̀hún eléyìí tí orúkọ wọn ń bẹ lábẹ́ ọ̀bírẹ́là Petron láti ẹni tó jẹ́ akọ̀wé àgbàjọ náà Joseph Obele sọ di mímọ̀ wípé àwọn ti ń bá àwọn ipman sọ̀rọ̀ láti fún àwọn ní ìwé ẹ̀rí láísẹ̀sì kí àwọn lè gbé epo wọlé kí iye táwọn ó máa tà kó tún wálẹ̀ ju iye tí wọ́n ń ta epo jálá kan lọ ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí kó lè rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti rà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni àbáfọ̀rẹ̀ nílò ń lóye alárùká lórí ìròyìn kan àti ìdájọ́ òdodo kan èyí tó wáyé láti ilé ẹjọ́ kan tó kalẹ̀ sílùú Ìkẹjà tó ń rí sí ìwà ìpáǹlẹ̀ ìwà ọ̀daràn àti fífi ọwọ́ àbùkù kan àwọn ọmọdé tó ń ti obìnrin láwùjọ èyí tó kalẹ̀ sílùú Ìkẹjà ni wọ́n ti ju ìránṣẹ́ Ọlọ́run àáfàá kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ àáfàá Alani Rafiu sínú ẹ̀wọ̀n gbére báyìí látàrí pé ó fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ oníyùnkẹ́yùnkẹ́ pẹ̀lú ọmọdébìnrin léjeléńje tí ń ṣe ọmọ ọdún mẹ́rìnlá èyí tí wọ́n ní kó máa lọ rèé kéwú ní ọ̀dọ̀ rẹ̀ nínú mọ́ṣáláṣí ni wọ́n ní ó ti hùwà kò tọ́ ọ̀hún pẹ̀lú ọmọ léńjeléńje náà. Gẹ́gẹ́ bí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún adájọ́ Rahman Oshodi èyí tó korò ojú sí ìwà tí Alani Rafiu tó wòye pẹ̀lú ọmọ ọdún mẹ́rìnlá nínú ilé ìjọsìn tí ṣe mọ́ṣáláṣí sọ di mímọ̀ wípé pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí àti ìwádìí fi hàn wípé lótìtọ́ àti lódodo ni àáfàá Rafiu ló jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án láti inú oṣù kẹwàá ọjọ́ 28 ọdún 2021 ni Rafiu kọ́kọ́ fi ojú hàn nílé ẹjọ́ náà lẹ́yìn tí wọ́n mú wá ipò hùwà kò tọ́ ọ̀hún. Wọ́n ní ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2021 yìí òun náà ló hùwà kò tọ́ náà
pẹ̀lú ọmọ léńjeléńje nínú mọ́ṣáláṣí kan èyí tí wọ́n ló wà ní agbègbè Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó. Láti ìgbà yìí ni Rafiu ló ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá tó sì ti ń jẹ́jọ́ náà kó tó di wípé ìdájọ́ ọ̀hún wáyé lánàá tí ṣọjọ́ Ajé Monday nílé ẹjọ́ ọ̀hún tó kalẹ̀ sílùú Ìkẹjà, èyí tí adájọ́ Òṣòdì tó gba àwọn ẹ̀rí látàwọn tí wọ́n rojọ́ takò nílé ẹjọ́ náà, eyín ọ̀gbẹ́ni Bóyè àti ID Ṣọ́láàrin. Wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n léwájú àwọn èèyàn tó rojọ́ takò ọ̀gbẹ́ni Alfa Rafiu nílé ẹjọ́ o pẹ̀lú àwọn ẹlẹ́rìí mẹ́ta kan. Lẹ́yìn gbogbo ìwádìí ó fi hàn wípé lótìtọ́ àti lódodo ni Rafiu jẹ̀bi ẹ̀sùn náà, èyí tí wọ́n sì ní yóò wà nínú ẹ̀wọ̀n gbére ni adájọ́ Òṣòdì ló dá fún wípé ibi tí ó ti lo dáúlà rẹ̀ táyé yóò fi tán tí ẹ lọ́jọ́ yóò fi dé bánu. Nínú ìròyìn amúdùdùn, ọ̀kan nínú àwọn adẹ́rìn pòṣónú eléyìí tí ń ṣeré àwàdà oníṣẹ́jú péréte lórí ayélujára, eyín ọ̀gbẹ́ni Macaroni, ohun màá ló ti pe àkíyèsí ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú sí àwọn kòtò ọ̀run eléyìí tí ń yí ọkọ̀ dànù èyí tó ti pọ̀ ní àwọn òpópónà gbogbo ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí Macaroni ti sọ̀rọ̀ náà, ó ní kí ló dé tí ẹ̀mí àwọn olùgbé ìpínlẹ̀ Èkó kò ṣe ìjọ Sanwó-Olú lójú wípé ọ̀nà ẹ̀mí ń ló yà mọ́ léléyìí tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ o. Gẹ́gẹ́ bí epistéèlì ọ̀hún èyí tí Macaroni kọ sórí ìkànnì ayélujára rẹ̀, níbi tó ti ní òun kí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó sì lù lọ́gọ́rùn fún àwọn iṣẹ́ kan ètò ṣe. Ó ní ṣùgbọ́n ohun tó kan tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin àti gbogbo mùtúmùwà láti àwọn ìpínlẹ̀ míì, òun náà ní ojú ọ̀nà tó já gerege. Ó ní kí ló dé tí Sanwó-Olú ṣe kọ̀ jálẹ̀ láti ṣe àwọn kòtò yìí èyí tó ti ń yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀, pàápàá jù àwọn ọkọ̀ bọ̀gìnì àjàgbé eléjò tí máa yí wọ́n dànù tó sì ń fa ìjàmbá ọkọ̀ àti súnkẹrẹ fàkẹrẹ gbogbo ní ìpínlẹ̀ Èkó tó kọ̀ jálẹ̀ láti túnṣe. Ó ní láti ìgbà tí ààrẹ Tinubu ti wọlé ní Sanwó-Olú ò ti rójú ráyè mọ́ láti dúró sí ìpínlẹ̀ Èkó tó ń lọ bọ̀ Àbújá lójoojúmọ́ o. Ó ní àwọn ojú ọ̀nà tínrìn ní ìlú Àbújá ṣé kò gbọ́dọ̀ rí láti fi ṣe àpẹẹrẹ èyí tí ó tún ti ìpínlẹ̀ Èkó ṣe. Ó ní nípa ìdí èyí ó yẹ kí ẹ̀mí àwọn olùgbé ìpínlẹ̀ Èkó kó jọ Sanwó-Olú lójú ni, kó má fi ẹ̀mí wọn sí ipò ewu gẹ́gẹ́ bí Macaroni bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó fi sórí ìkànnì ayélujára rẹ̀. Ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rè míì, mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.